ogun wa níwájú ni ogun wa lẹ́yìn àwọn tí ó jagun gẹ̀rẹ́ ó yẹ tí ó ti rẹ̀ wọ́n torí wọ́n rò pé bóyá tí wọ́n bá sí mọ́ ogun lè ṣe é jà àbúdàbí pé ogun kò rọrùn ó ti rẹ ogun ó ti rẹ tí gbé ogun ti sẹ́ nídìí ẹ̀ kò fi fẹ́ pàrọwà fún wa focus ó yẹ ká ní after 16 years is not to continue to repeat the same thing dead issues. There are issues that are completely dead. If by this time nobody has been able to come up with any evidence other than what we all know, why should anybody be wasting his time on that? Because time ló fún yẹn ẹfẹ deprive fún àwọn olólùfẹ́ Alhaji Sikiru Ayinde Barrister ní opportunity láti mọ oríṣiríṣi nǹkan tí wọ́n gbé sí ní positive tó yẹ ká máa promote gbogbo altercations arguments should be lórí orin tí wọ́n kọ ọgbọ́n wo la rí kọ́ bẹ́ẹ̀ òye wo ló wà bẹ́ẹ̀ ìgbàwo lórí nǹkan jáde ìlú wo ni wọ́n lù sí kí ni ìtumọ̀ rẹ̀ kí ló fa orin yẹn gbogbo nǹkan tẹ́ ká máa kọ́ lẹ́kọ̀ọ́ nísìnyí kì í ṣe pé ká máa tó ń jà gbogbo àwọn ewúrẹ́ tí wọ́n alágbàtà bíi kókó alágbàtà ò sí náà àríkà tí ewúrẹ́ ó dà. a dúpẹ́ pé bí èèyàn bá ṣe dáadáa ni wọ́n máa rántí ẹ̀ sí dáadáa bá ṣe rántí àdájọ́. wọ́n á sí lálẹ́ ní gbogbo wa náà mọ̀ pé lẹ́yìn ìgbà tí èèyàn bá ṣe wájú ná ẹ̀yìn náà tó ń bọ̀. a dúpẹ́ lọ́wọ́ gbogbo níbẹ̀ tó ti Alhaji Sikiru Ayinde Ọlọ́ládé Balógun ẹ̀mẹ̀fà lágbára Ọlọ́run ẹ̀yìn tí wa náà ní bàjẹ́ ló sì jẹ́jẹ́ bí wa náà ń gùn àdìkan jùlọ. nǹkan méjì kan bẹ tí wọn kàn fẹ́ ṣàkíyèsí lọ́dún kọmíṣánná by President General. Barrister Festival aláti sọ di Ìbàdàn project. Ẹ̀ka sọ́wọ́ ó kí kọmíṣánná pa ọ̀rọ̀ láàbẹ̀rẹ̀ kí ká ti parí ẹ̀ mi ò lè wé ní bíbá àmọ́ bílẹ̀ mọ̀tàdínlẹ̀ sọ́dé o àwọn tó mọ̀tà wọ́n mọ̀tà mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n jẹ́ kí ó dàbí pé tàbádé ìsọ̀nà àbára ti níbẹ̀. Ó difficult láti sọ ọ̀rọ̀ Alhaji ní past tense pẹ̀lú effort tí gbogbo yìí ṣe. Ó kí National President CCIR President General CCIR ọlọ́run ní jẹ́ kó rẹ̀ Ìbàdàn máa gbòòrò sí akóró títí afẹ́sọ́wá Ìlọrin. Ìbàdàn ló nílẹ̀ títí tó lọ. Mo kí bàbá wa abáyàwó lóyún lẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ ìyàwó já. Ẹ kú gbogbo àdúrótì lójú àti lẹ́yìn pàtàkì jùlọ ní gbàtí ọ̀rọ̀ ẹ̀mẹ́fà gbogbo tẹ́lì látàlẹ̀ jùkalẹ̀ fún wọn jíjẹ múmu ọ̀pọ̀. Chairman Barry First ẹgbẹ̀rẹ̀ Alhaja Masura
I will not fail you this time around. I will be in the US in September. Mi ò lè kí gbogbo èèyàn kí má kí bàbá wa Ọdẹ́yẹmí. Bí ike ni wọ́n lẹ́yìn Alhaji Barrister. Ọlọ́run àtúbọ̀ máa pè ní ga afúnni ní àtúnyà kábíyèsí Olúbàdàn ẹ ṣé o ní òfin orí adẹ́sẹ̀rẹ́ o èmi àti bàbá aláṣepọ̀ tó pọ̀ nígbà tí wọ́n wà ní gọ́ọ̀nà ọ́fíìsì mi ẹlẹ́ẹ̀kẹta sí ti wọn gẹ́gẹ́ bí consultant nígbà yìí. Gbogbo ẹ tó yẹ kí ni mo kí alájà ọlá a lè sọ̀rọ̀ pé wọ́n promote legacy alájà àdìgbé Barrister. Gbogbo tí ẹ̀rọ bá ń ṣe lórí social media ní anywhere in my own record ẹni tó bẹ̀rẹ̀ rẹ̀. Ọlọ́run ti kẹ́kọ̀ọ́ rẹ̀ fújì mèrèǹgè gbogbo yìí níjì ẹgbẹ̀lẹ́ ẹ̀kúṣẹ́ and every other person. Ọpẹ́ ni ó yẹ ká máa dá because ìjọ tí mi ti dé ilé ayé mi ò tí ì rí èèyàn tí Ọlọ́run fún ní lójú ẹ̀ àti lẹ́yìn ẹ̀ tó tó àbájá rẹ̀. Mi ò tí ì rí. Gbogbo ara ti ní rìlítọ̀ ní òun fẹ́ di rìlítọ̀ mọ́ wa lọ́wọ́. Ó fẹ́ di rìlítọ̀ mọ́ wa lọ́wọ́. Ilé yọ àfi tí mọ́tò mi ò bá ṣiṣẹ́ láti start ẹ̀. Ó ń pè ọ̀ yẹn permanent. All my friends. And ẹ wá fẹ́ ní ẹ̀mí jẹ tí ó bá rí pé ojú mi korò tó bá rí dáadáa ó kọ́ ni o àbókè rẹ̀ ni o àfi kí sáfẹ́ nìyẹn ló yàn mí jẹ. Àmọ́ bọ́ọ̀lù ṣe rí Ọlọ́run ní tí pè wá lọ nísìnyí. Àmọ́ wọ́n ní bọ́ọ̀lù ó ṣe rí ilé ayé náà ó ti lọ. Àwọn náà ni wọ́n sọ bẹ́ẹ̀. Pẹ̀lú gbogbo tí ń ṣẹlẹ̀ lẹ́yìn wọ̀nyí, a mọ̀ pé ọ̀run dàbí pé lágbára náà ó dà fún un. And ogun wa níwájú ni ogun wa lẹ́yìn àwọn tí ó jagun gẹ̀rẹ́ ó yẹ tí ó ti rẹ̀ wọ́n. Torí wọ́n rò pé bóyá tí wọ́n bá sí mọ́, ogun lè ṣe é jà. Àmọ́ dàbí pé ogun kò rọrùn. Ó ti rẹ ogun, ó ti rẹ tí gbé ogun ti sẹ́. Ní díẹ̀ kò fi fẹ́ pàrọwà fún wa. Focus ó yẹ ká ní after 16 years. It's not to continue to repeat the same thing, dead issues. There are issues that are completely dead. If by this time nobody has been able to come up with any evidence other than what we all know, why should anybody be wasting his time on that? Because time ló fún yẹn definitive life fún àwọn olólùfẹ́ Alhaji Sikiru Ayinde Barrister ní opportunity láti mọ oríṣiríṣi nǹkan tí wọ́n gbé sí ní positive tó yẹ ká máa promote. Gbogbo altercations, arguments should be lórí orin tí wọ́n kọ ọgbọ́n wo la rí kọ́ bẹ́ẹ̀ òye wo ló wà bẹ́ẹ̀ ìgbà wo lórí nǹkan jáde ìlú wo ni wọ́n lù sí kí ni ìtumọ̀ rẹ̀ kí ló fa orin yẹn gbogbo nǹkan tẹ́ ká máa kọ́ lẹ́kọ̀ọ́ nísìnyí. Kì í ṣe pé ká máa tó ń jà gbogbo àwọn tí
gbogbo àwọn ewúrẹ́ tí wọ́n alágbàtà mi kó kú alágbàtà ò sí náà àríkàtẹ́ ewúrẹ́ ó dà lẹ́yìn ìgbà yẹn so mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí dàgbébàdà máa sọ pé àwọn lẹ́nu yóò wá fẹ́ fi ara hàn yàtọ̀ pé àwọn oríkì Ìlọrin dẹ́mọ̀ wọ́n ní ẹlẹ́nu méjì àsìkò ẹlẹ́nu mẹ́fà àsìbàdàn nínú lẹ́nu méjìdínlógún kò lè sílù Ìlọrin tí wọ́n. Ẹni pé nǹkan jìnnà sí rẹ̀. Àwa la ní Ìbàdàn. Lóbìdé lọ́rin. Àwa la ní gbogbo ẹ̀. Mo ti kọ́ bí o bá yí jìyà torí lò lè wẹ́nì ní nígbà yẹn. So ẹ ṣe mo dúpẹ́ púpọ̀ ká má gbára wa ní àsìkò. Mo ti ní program kan náà wọ̀ ìtìmákò sì mo lọ sí Èkó ni. The other program mi ò nílé attend mo sọ pé dandan àwa sí eléyìí because mo lọ sí Uyo lọ́la ẹ̀jẹ̀ mi àwọn àtúntò. Ọlọ́wọ́ a máa gbé gbogbo wa ga o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe akitiyan lórí nǹkan tí Alhaji Barrister fi kalẹ̀. Wọ́n ti ní láì bàjẹ́ òní débà o. Ọlọ́wọ́ a máa gbé wa ga o. Ẹ ṣe mo dúpẹ́. Barrister lè wá láti Ìjẹ̀ṣà àbí kó jẹ́ Ìjẹ̀bú àbí kó jẹ́ ó wá láti Ìlọrin. Máa kú pé Ìbàdàn ni Abúlé Barrister sọ àdúpẹ́. Nǹkan méjì kan bẹ tí mo rántí tí mo kàn fẹ́ sọ lórí àsìkò. The last major thing tí Barrister wá ṣe fún Central Council of IED. Èmi jẹ́ member executive CCI lọ́jọ́ náà. That was the last thing Barrister wá ṣe fún CCI. Ní Adámọ̀síbà ní lọ́dún náà. Tí Alhaji ṣe dé, wọ́n lọ sókè níbi tí wọ́n ti gbé stage. Wọ́n kàn fún wa sọ fún mi pé kí n lọ bẹ̀. The security was coming everybody. Wọ́n gẹ́gẹ́ nìkan kọ́. Wọ́n tí wọ́n sọ yìí ó ti lé túpẹ́ díẹ̀ ó ti lé ogún ọdún bẹ́ẹ̀. Wọ́n bá ní lọ bẹ̀. Security ò dání dúró. Mo ti di mọ́dà dé o. Mo gun orí òkè ẹ̀rọ bá lọ bẹ̀. Báńkì mo bá dé ọwọ́ ìbọn kan náà. Aṣọ àwọn àrọ̀kọ̀ kan ìsọ̀rọ̀ bí pẹ̀lú àwọn kan àjọṣọ́lẹ̀ wíńdè. Ṣùgbọ́n ó dùn mọ́ mi nínú pé lẹ́yìn ìgbà yẹn Alhaji òbí ìlú ọ̀dọ́ bá dàgbà tọ́jọ́ fi lé. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́kejì lọ tí Alhaji síwọ́sẹ́ ta gbọ́ pé Alhaji síwọ́sẹ́ o mo wà wájú yẹ́sì mo lè dábọ̀ ọmọ kò ṣe dandan lóró sí i. Mo wà wájú Justice Mashood Abbas níwájú wọn. Justice Mashood Abbas mo wà lámọ̀ wọn adágún ti fẹ̀yìn tí ń sìn. Wájú ọmọ ọba yìí tí wọ́n ti dá sí gbọ́ news pé Alhaji wọ́sẹ̀ fẹ́sùn bàbá justice ní náà bá ti kó bí sìn ilé wọn làwọn ń lọ ní báwọn gbọ́dọ̀ níbẹ̀. N ò ní gbàgbọ́ lórí ìjẹ́ láíláí. Bí ìbá dá pa Alhaji Barrister àbọ̀dún máìkì lè fún tòótọ́. A dúpẹ́ pé bí èèyàn bá ṣe dáadáa ni wọ́n máa rántí ẹ̀ sí dáadáa bá ṣe rántí Alhaji. Wọ́n á sí lálẹ́ ní gbogbo wa náà mọ̀ pé lẹ́yìn ìgbà tí èèyàn bá ṣe wájú ká ẹ̀yìn náà tó ń bọ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo níbẹ̀ tó ti Alhaji Síkírù Àyìndé Ọlọ́ládé Balógun ẹ̀mẹ̀fà lágbára Ọlọ́run ẹ̀yìn tí wa náà ní bàjẹ́ ló sì jẹ́jẹ́ bí wa náà ń gún àdìkanjú lọ. Nǹkan méjì kan bẹ tí mo kàn fẹ́ ṣàkíyèsí lọ́dún kọmíṣánná by President General.
Barrister Festival aláti sọ di Ìbàdàn project. Níjọ́ tí wọ́n mú káàdì wá, wọ́n kàn wá bá ní ẹ̀yà Bígòdà àti àwọn tó wá ní Ìbàdàn house. Mo mú wọn lọ sọ́dọ̀ President General. Wọ́n sọ fún ìdìbò ní a ní àwọn àyè kan ní Ìbàdàn house ká ti ń preserve impression àwọn tí wọ́n ti ṣe dáadáa ní Ìbàdàn. Kò sílẹ̀. Ẹ bá pàdé ọkọ̀ President General. Lágbára Ọlọ́run tó tó di ìgbàgbé ìdáhùn ṣe festival báyìí. Ibi tí a fi ti Barrister sí yóò ti wà bẹ́ẹ̀ àwọn àkọ́kọ́. Gbogbo àwọn kan wọ̀nyí láti sọ fún Adẹ́sọ fún kábíyèsí tí wọ́n bá padà máa ń fún ọlábọ̀gbọ̀ tá a báyìí. Wípé this festival will become an Ìbàdàn project tí a fi ṣe ní gbogbo àgbà. So àti akọ̀wé o àti ẹ̀yin tẹ́ fẹ́ràn rẹ o àtàwọn tí wọ́n tún fẹ́ràn rẹ o gbogbo alájọ wọn celebrate wa sábàá àmì ọlọ́run nínú àná ẹ̀ ìta ń ṣe wọ́n ṣe lóko tó kù ní ìṣẹ̀lẹ̀ wọn. Aláàjì Bèrèǹdè àdúgbòlọ́wọ́ yín fún àdúró tí gbogbo wa. Gbogbo àwọn èèyàn tí mo rí lọ́tún lọ́sì lówó àti is as handsome as we used to know him decades ago. Àti gbogbo ẹ̀yin tẹ́ wà ní tẹ́yìn dúró ti Fújì yìí ló ní bàjẹ́ èyí ló ní bẹ̀rẹ̀ kò sí wàhálà kankan àmọ́ bí Fújì ti bẹ̀rẹ̀ kò sí wọn tó bá ṣe kankan bẹ̀rẹ̀ pé tó bá sọ́kàn sọ tiẹ̀ ní sọ ẹ̀dí àkọ́tún láti máa jẹ́ kó lọ sókè báyìí ọlọ́run ní fi wálẹ̀ ọmọ bàbádà àwọn tó wá láti agboolé bàbá tí wọ́n wà bí ìdátẹ́jà tí wọ́n bá sí bí ẹja sọ fún akáma ìbọ̀ wọn tí ẹni tí bá wà bẹ́ẹ̀ ẹja mọ̀ láàfin aṣòro lọ́wọ́ yẹ ká ṣe ibì kan láti bí àdájú kò tó lo èkó àlọ́ ẹ̀kọ́ orí òkú ọ̀gọ́rọ̀ wọ́n máa sí gbogbo tá a bá ń ṣe lẹ́ẹ̀kan ṣe orúkọ kábíyèsí Olúbàdàn Ìbàdàn àdúpẹ́ ọ̀dọ̀ gbogbo ní ojú òní tiwa àbáṣẹ́lọ̀ àbíyẹ omi ẹ̀ṣẹ́ o. Bọ́rọ̀ wa débi Àmọ̀tẹ́kùn ní Nàìjíríà ó tún wọ́ṣọ́ Àmọ̀tẹ́kùn sílẹ̀. Abọ́rọ̀ wa débi àbábá rẹ̀ Nàìjíríà kan sí 1986 sí 2026. Wọ́n jẹ́ ní wòlíì ní. Ìgbà bá Àwọn kan tó sọ ló ń ṣẹlẹ̀ náà. Àwọn kan ló ṣẹlẹ̀ yìí. ìgbà tó jẹ́ Ballad of Lagos nìyí. Tó jẹ́ Ballad of Lagos. Barrister pẹ̀lú Awólọ́wọ́ àti Awólọ́wọ́ nìyí. Abíọ́lá. Bàbá ti wà rí pẹ̀lú Awólọ́wọ́. Ìyá tó yin kíní Wákà ní Kánò. Òun lélẹ́yìí o. Ọbásanjọ́ rè. Ọbásanjọ́ Olówó ni bàbá òbí ni. Barrister history. Chief Emeka Ayaku, Secretary General of Commonwealth Òun lélẹ́yìí níbi bí yìí. This is where Barrister changing from. This is where Barrister changed from. Ọ̀tún Bala lọ́kọ́jẹ́. This is when he became Full Bala of Lagos. Full Bala. This is where he gets his doctorate. Baba Aziz, Baba Osiefa, Baba Kọ́lá Ọ̀yádèjì yìí. Nígbà tó ṣe tí ó jẹ oyè Atọ́láṣẹ ọ̀fọ̀gbọ̀kùnkùn nìyí. Òun ni eléyìí ìgbà tí wọ́n ṣe the first crown ní race course, the first Fuji crown ní 1975. Òun nìyí. Àwọn àdúgbò pẹ̀lú His Excellency ọmọ olódòdẹ tó ṣe àbúrò ẹ̀. The first Nigeria best traditional musician of the year. The first edition and the only Fuji musician tó gba the best traditional musician of the year. Ó nìkan náà ló gbà. Kò sẹ́lẹ̀ tó gbà rí. This is the best Fuji artist of the year ní the following year. Ó ní the only Fuji musician tó ti win ní Bima Award consecutively lọ́dún méjì. Sẹ́ni kí wọ́n kà nílé. Ẹlẹ́ ìgbà tó tó ìpè bùgá máa bọ̀ ọ́ ilé mi bùgá o. This is military uniform. Bẹ́ẹ̀ni. As a youngster. Nígbà tó lọ record the studio session with Yinka Davis. Lele. Tó yẹ ṣe hip hop kìíní wọn.
this is garbage fashion. Singe Ajiwere, Ìgbà Ajiwere nìyí. Sitting position tí ẹ sì ń jókòó kọrin. Àwọn àti màámi ṣìfà rè. Àṣìfà òde. Mélòó Barrister gan máa sọ. Yeah, this is when Barrister came back. Táwọn kan bá sọ pé àwọn làwọn sọ fún kìdìkìdì kan. When Barrister returned from his first tour 1978 from UK, Barrister wa organize Miss Fuji event, the first Miss Fuji event, Tonkra Miss Fuji event ni. This Barrister and General Yakubu Gowon don attend the àwọn fi Barrister sí Commonwealth legend of Commonwealth yìí pẹ̀lú Chief Emeka Nyako pẹ̀lú General Gowon. Our history and history. And this is his first Fuji album 1966, Grand Fuji Address Course 1975, first to take Fuji to international. And then the international by the àwọn kìíní award there. International kìíní Lagos by 1 to 12. Then traditional title 12 Lagos by. Major religious title Lagos by. Àní ẹ má polongo tán kó má tún máa bínú. Ẹgbẹ́ kìíní bàbá olóyè tó pọ̀ jù nínú gbogbo olórin. Ó pọ̀ lápọ̀. Bẹ́ẹ̀ ni ìyá wa boys rèé.